gbogbo àwọn ìyàwó bàbá bí ike òòṣè tó ló ṣe bí ike. ẹjọ́ ẹ̀yin ìlà ẹ múra sílẹ̀ bẹ́ẹ̀ yẹn a ní fi àǹfààní yìí kí àwọn Aromọlé junction àwọn èèyàn bàbá wa tàbá owó èdè nìyẹn àwọn náà ti ń ṣe tiwọn ní òkè lọ́hùn wọ́n gbà ike ẹ bá a dúpẹ́ lọ́wọ́ wọn ìyẹn ẹgbẹ́ Tampa. Boa TV. You're watching Boa TV. Kindly click on the subscribe button and the bell beside it so you get notified when we drop new videos. Thank you. ẹ̀yin ọmọ olóògùn Gbénga máa bọ̀ alámáyọ̀ náà ní owó tó ń pa oníkakó fún yín ẹbí ẹ bá ń pàtẹ́wọ́ fún. bá a bá bí ni tá a bá bí ni re ẹ jẹ́ ká mọ̀ pé wọ́n bí ìyàn re wọ́n bí bàbá wa Taofeek Olóyèdé wọ́n bí ọ re àtọ̀tún àtòsì tí wọ́n ti bí ilé ọlá ni nídìí èyí a fi bàbá wa tí wọ́n jẹ́ àtẹ̀lé bàbá wa Taofeek Olóyèdé gbajúgbajà káàkiri orílẹ̀-èdè Nàìjíríà ni wọ́n bàbá wa Fúnṣọ́ Àkàndé bàbá orí òkè lẹ́dẹ bàbá tí Ọlọ́run ti ara wọn gbàdúrà gbogbo aráyé wọ́n ti wà ń bí àbúrò ni wọ́n jẹ́ fún bàbá wa Taofeek Olóyèdé bàbá a kí yín káàbọ̀ lórúkọ gbogbo ẹbí a kí yín káàbọ̀ lórúkọ gbogbo ẹgbẹ́ òṣèré a kí yín káàbọ̀ lágbára Ọlọ́run ẹ kó gbogbo lédèpẹ́ ikú ò ní pa gbogbo àwọn àtẹ̀lé yín. bàbá àbíyè lẹ́dọ̀ ti dé o kọ́ ọ má fi gbàdúrà ṣẹ́gun kógun ọmọ ṣẹ́ kọ́ ọ má fi gbàdúrà dáńdè kí ni ọmọ tún wàrà wà ọkùnrin tí màmá àbíyè yìí sọ̀rọ̀ bìlà lójú mi ọ̀rẹ́ ẹ̀ wá bìlà bẹ́ẹ̀ kọ́ mọ bìlà tó bá ń bìlà díẹ̀ irúnmọlẹ̀ àǹjànú nínú pásítọ̀ dé kọ̀bọ́dú kọ̀bọ̀rìṣà ọba yára bí ọba ṣẹ̀dá Kristi ló gbójúlé ekiki tó bá ti pọ̀jù náà ó ní ti mú lọ́wọ́ ẹni ẹ bá rí ẹbí ẹ kí bàbá díẹ̀ kẹ́ ẹ bìlà díẹ̀ ẹ̀yin obìnrin yẹn máa síra ńlẹ̀ ilé yá ẹ máa lọlé gbogbo ẹni tí ò ní sunkún ọmọ láyé ẹ pàtó fún bàbá àbíyè lẹ́dẹ tó o bá lówó máa ṣe jẹ́jẹ́ ni tó o bá wà nípò máa ṣe jẹ́jẹ́ bàbá àbíyè lẹ́dẹ ló polówó fìdá lálẹ́ gàràgà àrífín ní bọ́ dẹ́fìlà wọ́n ní ẹgbẹ́ padà owó tẹ́ ẹ fẹ́ kó wáyé bàbá àbíyè lórúkọ gbogbo Tampa nípínlẹ̀ Ọ̀ṣun ẹ chíǹjì ẹ̀ bàbá àbíyè ẹ chíǹjì ẹ̀ olówó orí mi chíǹjì ẹ̀ tẹ́ ẹ bá ń gbọ́ wípé Kristi gbàdúrà fún ogún ọdún ló ti wóyún òróyún ní tó bá ti dọdún tí ń bọ̀ ọ̀ ń pọ̀ máa wá máa ṣe ń gbé wá nìyẹn bàbá àbíyè ṣe bó ṣe é ṣe agbákẹ́dá kò mọ̀ bì ọ́ ìyìn lè gbà less than 20,000 àrífín ní bó dé fìlà èmi náà dé bàbá àbíyè àrífín ní bó wẹ̀wù mọ́wọ̀ sówó rẹ̀ rè kò fún mi nírú ẹ̀ rí ẹjẹ́ ń ju máikrófóònù lẹ̀ ẹjẹ́ ń lọ kí gbogbo tí ó soríire ẹgbẹ́ wọn yóò kè báyìí ẹ bá nà sí náà kán ẹ kí bàbá àbíyè ayé fẹ́ ayé kọ̀ ò ní pòfo ò ní ròfo ẹ pé ọsẹ àdúró ti Tàfà ò ní dẹni àná lọ́wọ́ ọba yára bì lókè ẹ̀yin ọmọ bàbá Tàfà ntí mo wá ṣe mí lónìí yàtọ̀ ntí mo ṣe ń lé akálà tẹ́ ẹ bá wo Facebook ọ̀ lágbára Adébáyọ̀ Àlàó ṣe mí lóore ni ọ̀gá wa jẹ́ máa bọ̀ àdóòkú jẹ́ máa bọ̀ lé ẹjẹ́ ń fi máikrófóònù lẹ̀ ẹjẹ́ ń lọ gbọ́pọ̀ àtìyàwó kí n dọ̀bálẹ̀ níta gbangba 5,000 balance yòókù ó kù 15,000 ní tààràtà obìnrin yìí kíkí tó bá ti pọ̀jù náà ó ní ti mú lọ́wọ́ ọ̀yá. bí ike o ti kó owó tẹ̀ sẹ́mi lọ fẹ́ kó yìí fún èmi ọmọ ní ìgbà náà rẹ̀ ìmọ̀ ní ìgbà ọmọ ẹgbẹ́ nga ọjọ́ wa máa mú ẹ̀yin náà lẹ tó ní ẹjọ́ afẹ́ nínú bí ike o ti bọ́ fìlà alẹ̀ òní gbogbo ń tọ̀ wọ̀ ọ̀bọ̀ gbogbo ìwájú bàbá àbíyè. ní báyìí ìlà ọ̀rọ̀ fún ọmọ òkèèrè aláàjì bí ike ọ̀bẹ̀rù lẹ̀ ọ̀bẹ̀rù ìlà nìkan lọ́wọ́ bẹ́ẹ̀. ẹ má jẹ ọbọ ẹ dákun. ìlà ọ̀rọ̀ fún ọmọ òkèèrè. ìlà ya o ìṣẹ́jú mẹ́wàá péré náà lápò ẹ̀yìn náà. ìlà ìṣẹ́jú mẹ́wàá. ìlàdé wà order from governor ìlà ẹ má bínú. wọ́n ní Ẹdẹ local government order from above
gómìnà ní Ẹdẹ local government ní ká pè. ẹ̀yin làwọn ní kí ẹ má bínú a fi olúwa fi bẹ̀ yín ẹ má bínú ẹ jọ̀ọ́ ẹ jẹ́ àṣẹ. akíndà bàbá gómìnà ẹkú kalẹ̀ gómìnà wa ló ìyá wa Òṣogbo òròkì àkí bàbá wa jẹ́ àwọn tí àjọkọ́ wọlé wa bàbá wa Oyètúnjí Oyèsídì ẹkú kalẹ̀ bàbá wa Jírẹ́bi ẹkú kalẹ̀ ìgbòlújà Ìbàdàn mẹ́sì ọ̀dọ̀ bóyá Ẹdẹ Ẹdẹ local government Ẹdẹ ló kú o. bóyá Ẹdẹ. wọ́n ti dé o wọ́n dé o ìṣẹ́jú mẹ́wàá. ẹ jẹ́ ká panupọ̀ ká ṣèdárò ẹni rẹ tó lọ ẹni rẹ tó gbélé ayé ṣiṣẹ́ ire tí ayé la ó máa ṣèrántí akíkanjú. Adéhùn ni òtò jáde láyé ẹ mọ́ kú òtò ògbódì àfìrìbèbè kú ẹnu sàǹsọ̀fọ̀ ìlẹ̀kẹ̀dí ti já lórí afárá kó ṣe sàpè mọ́ àdúpẹ́pẹ́ kú tó pàgbé òparó ikú tó pẹ̀lú kó tí ẹ kó sùn ikú tó pa lékelèké òráyè pẹ́ fún ọ̀jọ̀gbọ́n oníwà tútù bàbá wa tó rèlé iwájú tó kọjú sí òmàní sọ̀rọ̀ ẹ̀yìn tó fi sílẹ̀ ó sì ní ìbàjẹ́ láyé gbogbo ẹgbẹ́ òṣèré lápapọ̀ wọ́n ń ṣèlédè lẹ́yìn ẹni rẹ̀ tó kú bàbá rere lọ́wọ́ rẹ̀ o àṣebáyìí là á kú àṣebáyìí là á lọ màmá lọ bàbá lọ ó dìgbére ó dàrin náà kó o bẹ jù àlá bàbá lọ. àṣebáyìí là á kú àṣebáyìí là á lọ bàbá lọ ó dìgbére ó dàrin náà kó o bẹ jù àlá bàbá lọ. ikú pàgbé gbèdé ọ̀rẹ́jù wà rẹ̀ bàbá lọ lọ́jọ́ àbímọ àwọn dùnú. lọ́jọ́ àbímọ àwọn dùnú. ọ̀pẹ̀gbẹ́gbọ̀gbà kan wá jó ìyẹn nínú ilé ayé ogun gidi. ṣùgbọ́n lọ́jọ́ bá kú làádé ènìyàn bàbá lọ kò nífẹ̀ẹ́ nìkan bàbá lọ ó di gbére. ọ̀dẹ́wù ni ọ̀dọ́gbọ́n lọ́yẹ́ dẹ́gbọ́n lọ́sọ̀rọ̀. ọ̀dẹ́wù ni ọ̀dọ́gbọ́n lọ́yẹ́ dẹ́gbọ́n lọ́sọ̀rọ̀. bàbá gbé ìgbà bàbá olúrántí bàbá Rónkẹ́ bàbá Bímpé bàbá Táyé bàbá Ìdòwú èlìrà ẹkú àfẹ̀yìndé o èyí ká ilé ẹ̀ríwó àjànàkúrú làbí òkè bàbá lọ orífẹ́ nìkan bàbá lọ ó di gbére. ẹ bá jẹ́ ká ṣe rere ká tó kú. ẹ bá jẹ́ ká ṣe rere ká tó lọ. ẹ bá jẹ́ ká ṣe rere ká tó kú. ẹ bá jẹ́ ká ṣe rere ká tó lọ. bàbá wa tó kú wọ́n fi wọ́n kẹ́sì wọn gbà yìí lọ́wọ́ ẹbí kẹ́.
òun lálárọ̀ ṣe òkú lálákejì. Bàbá lọ tóbi kéré, ó dárin náà kó o dojú àlá bàbá lọ. Kílé bàbá kílé, tẹ̀bí ọ̀rẹ́ ń ṣe dàrú, àwọn ọmọ rẹ̀ ń ṣe lòdì rẹ̀. Kílé tẹ̀bí ọ̀rẹ́ ń ṣe dàrú, àwọn ọmọ rẹ̀ ń ṣe lòdì rẹ̀. Gómìnà gbogbo ẹgbẹ́ òṣèré pátápátá ẹ mọ̀mọ́ kó àṣàyídé kọ́lọ́ ń jẹ́ kọ́jọ́ òjìnà síra wọn ni. Bàbá Olóyèdè bó bá dọ̀rùn sọ̀rùn rere, bó bá dọ̀rùn sọ̀rùn rere, májọ̀kú má jẹ́ kó lò ó. Wọ́n sì bá wọn kọ́lé onímọ̀ bó bá dọ̀rùn ìgbà tó kọ́lé onímọ̀ láyé ń bí. Bàbá Olóyèdè bó bá dọ̀rùn ó sọ̀rùn rere o. Ọmọ ẹja mọ̀ kó àrógbè yẹn tì ní àgbálẹ̀ bí àgbàjà ní àjàdé mọ́tẹ́rẹ̀ ìtì ẹ̀jẹ̀ abọ́sá tì mí fún wọn lọ́jọ́ lágbàlẹ̀ àbọ̀sọ̀ fún wọn lé tí ẹ̀jẹ̀ mú ọmọ ẹjí tútù wọn ò ṣe fi dáná ìtì ọ̀gẹ̀dẹ̀ wọn wúlò láàrọ̀ ọmọ àkùkọ́ di yàrá yìí wọn bẹ yẹlé Ẹlẹ́dùmarè lójúlé wọn bá kúkọ nílé pápá tó bí yín lọ́mọ. Adúlọ́kù ń ṣe lẹ́dẹ̀ lẹ́yìn rẹ̀ o bàbá àbíyè lẹ́dẹ̀ mọ̀ kú àrògùn o bàbá àbíyè lẹ́dẹ̀ mọ̀ kú àrògùn o ẹ mọ̀ kú àṣẹyìnde o ẹ mọ̀ kú àṣẹyìnde kọ́lọ́ ń jẹ́ kọ́jọ́ jìnnà síra wọn. Ìkòyí ẹ̀sọ́ ọmọ olóòtú ẹ̀sọ́ mbẹ̀ni ní kó mú kókó wúwo àrò ní kútorí ti jẹ́ ọmọ agbọ́n ti péré dà. Ọmọ ẹ̀jẹ̀ mọ̀ kú àrògùn lẹ̀ tì ní àgbálẹ̀. Ọmọ jílẹ̀ náà sọ ọmọ ajígbọ́dọ̀ gbogbo dára bí ẹgbẹ́ ọmọ arúgbókúrú wọlé ọ̀pá lẹ́jẹ̀ ọmọ arẹ́gbàdo lálù tàbí Olóyèdè o gbogbo ọmọ gbẹdẹgbẹdẹ ń ṣe ẹlẹ́dẹ̀ lẹ́yìn rẹ o wọ́n ṣe ẹlẹ́dẹ̀ lẹ́yìn rẹ ipá pẹ̀lú ọ̀pẹ ipá pẹ̀lú tí ń pẹ̀lú ipá pẹ̀lú tó wá ipá pẹ̀lú tó kọ́ tí ó wà tó dákẹ́ mọ́lẹ̀ ipá pẹ̀lú tó kọ́ tí ó wà tó. Wọ́n bá sọ ọmọ ẹlòmíì lọ́kùn o wà kẹ́yẹ̀yẹ́. Síra wọn Ṣọlá pé o ọmọ tí wọn láti púpọ̀ ẹ mọ̀ mọ́ pọ́ àṣẹyìn lè kọ́lọ́hún dẹ́gbẹ̀dọ̀ jìnnà síra wọn ikú àpẹni àkúpẹ ikú àpẹni tí ń pẹni ikú àpẹni tó wá ikú àpẹni tó gbọ́ tí ó wà tó dákẹ́ mọ́lẹ̀ tàwájú yìí lé tàbá ọ̀gbẹ̀yìn kú lé kó wá wọ dàrú tọ́ ọmọ aráyé ń ṣe ọ̀gbẹ̀yìn kú lé yẹ̀mí àmọ́tò ẹ̀ mọ̀mọ́ pọ́ àṣẹyìn lè kọ́lọ́hún dẹ́gbẹ̀dọ̀ jìnnà síra wọn. Ọlọ́run
dé o àwọn òde ẹ̀fà àwọn ìmọ̀ yẹn kẹ́mà bọ́ọ̀lù ṣeré àbúyá kọ́lé ńlẹ̀ Yẹmí Amadu ẹ̀kọ́mọ̀ pàṣẹ ilé kọ́lọ́hún kẹ́kẹ́ tó jìnnà òde ẹ̀fà àwọn ìmọ̀ yẹn. Síra wọn nítorí Abẹ́láre máa sọ wípé onípẹ́lẹ́ ní ìhun máa wá ó ní ìhun alábàjá ní ìhun máa bọ̀ o ọ̀nà méjì méjì yìí o èrò ní í ṣe. Onípẹ́lẹ́ ní ìhun máa wá alábàjá ní ìhun máa bọ̀ o. Ẹ ṣé.